mo sọ fún ìgbà tó mo pè mo ní mo pe amòye àgbà ìgbà tí mi ètè response mo á chat lórí WhatsApp mi sọ fún wa Nàìjíríà response ti kó lórí fóònù mi response mo gbà ní pé if you want to see amòye àgbà you have to pay 150,000 naira. wọ́n á sọ pé wọ́n á pèsè lẹ́yìn pé is this a business or something. ẹni wàá dà kó á reply. ìjọ tí wọ́n padà rí amòye àgbà sọ wá ní à pé kò mọ̀ pé mi ni mo ní tí wọ́n mọ̀ pé mi ní gan. ẹ máa gbọ́ ẹ̀yẹ́ mi ṣàlàyé fún yín ṣe rí ọ̀tọ̀ nìyẹn lọ kẹ́kọ̀ọ́ ọ̀tọ̀ nìyẹn ní aspect tó lè fi jẹun nínú ẹ̀kọ́ yẹn tó dẹ̀ so not yes àní tòótọ́ ọbẹ̀ òun ni pé táwọn bá fẹ́ ṣiṣẹ́ o àmà bọ̀ spirit wo ló wà ní in charge case tẹ́ni yẹn ní spirit yẹn àmà consult pé ìwọ lọ́wọ́ fi sáyé báyìí nǹkan báyìí fẹ́lẹ̀ adẹ̀ kúrò bẹ́ẹ̀ abáti wà lọ nìyẹn ló fi dá sí pé 98% or 99% ṣẹ́ wa tùràrí ni o kò wá ṣe tùràrí àwọn aláǹjọ̀nù 9999 wọ́n ti ya òòṣà kan ṣe sí lára ọ̀rọ̀ iṣẹ́ tí wọ́n lọ ń ṣiṣẹ́ fún yàn normally oníjàlá àbí wọ́n lọ fẹ́ ṣiṣẹ́ fún yàn tí làbó gún ọṣẹ gbogbo kan now come car boys down sọ̀rọ̀ àfa ọ̀kùnrin mi náà kí n tó lọ sọ́dọ̀ wọn wọ́n ẹ̀ka àwọn membership tí wọ́n ṣe hide. wọ́n hide ẹni tó bá wọlé hide ẹni tó bá wọlé bàbí àkóso tó wà pẹ̀lú ẹni tó kọ́ akẹ́kọ̀ọ́ lásán lọ́dọ̀ wa kò sí bẹ́ẹ̀ fi membership ẹ̀ ṣe kò sí bẹ́ẹ̀ fi membership ẹ̀ ṣe kó kẹ́kọ̀ọ́ lásán ni kò sí ní ẹ̀ nítumọ̀ àwọn ìránṣọ yẹn lógún. afọ mi sọ pé pàtó ń dọ́dọ̀ ní ẹ̀rí lè ka yìí. ẹgbẹ́ wọn ní sọ pé àwọn wà. ẹ nà ó pé ìgbà ẹ kúrò ẹ wọ́n ti ṣẹlẹ̀ tó fídíò yẹn ẹnìkan ló challenge wọn ní ẹni wà ní Portugal ló wà tó ń gba message ẹ̀ abala wa sọ̀rọ̀ so ẹni náà challenge wọn kókè arí fídíò fún mi arí fídíò Dr. Laguju Barrister arí fídíò ọ̀nà pẹ̀lú ẹ̀ kókè tẹ́ ẹ̀ bá jẹ́ mẹ́mbà RMQK ẹ̀ bọ́ta ẹ̀ ká mo bí fẹ́ràn wá tó dáwọn ní tó máa sọ pé bọ́ta kí n tiẹ̀. ṣe àpé perception ṣé àwọn àfẹ́ pé ẹ yanjú lè ní tó jẹ́ pé àwọn ṣe máa ní second thought lórí ẹ̀ ni torí kò sẹ́ni tó fojú mùsùlùmí wò yìí. wàláì àwọn tó yẹ fún ọ̀dọ̀ yẹn máa tó bẹ̀rẹ̀ sí right up. jẹ́ òfin mi sọ fún yín. tòmítàndé. ìbí náà wà tẹ́ ń ṣàlọ́lá. tẹ́ ń ṣàlọ́lá. bàtú ṣàlọ́lá bá ń ṣó mi pé. fídíò wa. èmi ò tí ẹ̀ pé náà yà á. iṣẹ́ tí wọ́n mi yẹ ìbáwọ̀ tí wọ́n ti sọ́ọ̀fù wọ́n bí báyìí. ṣẹ́rí àwọn mẹ́ta tàtàjú kò kó tàṣì máa gbà mítì tàṣì máa ṣe. ẹsẹ̀ kírun ní gómìnà ṣe kírun gómìnà tó wà bíyànjú kẹtẹ ìṣẹ́ wáta 80% ó máa wà ó kúkú tó bọ̀. ṣé wá rí ìrìnàjò àṣẹ dáyọ̀ lóhùn. ẹni ẹ máa ń ṣiṣẹ́ fún yàn. bẹ́ẹ̀ni afáàmì sọ pé nígbà táwọn wá wọn ṣe iṣẹ́ wọn wọ̀ bí ọ̀pọ̀ àwọn káwọn máa lọ ṣàdúrà bẹ́ẹ̀ ló dẹ̀ bẹ́ẹ̀ àwọn dẹ̀ ń lọ. bẹ́ẹ̀ni máa ṣàlàyé bó ṣe rí bẹ́ẹ̀ ibi tí o ṣe pé dọ́là ń lo àbágbára ogun kan. ṣe pé magic ò sí ní Islam. bẹ́ẹ̀ni ṣùgbọ́n ìṣàgbé tí wá yẹn ó jọ magic lójú ayé nínú ìwé tí mo kọ yẹn kẹ́rí ìwé tí mo kọ yẹn ẹ máa kàwé yẹn o kẹ́rí ìwé yẹn mo ṣe ìwé Islam ṣe mọ̀ ṣe ìwé gbogbo general knowledge general body so but ìwé yẹn ẹ máa rí bẹ́ẹ̀ pé ẹ rí nígbà tí mo bẹ̀rẹ̀ pé in the name of the mightiest one that is Allah so wọ́n sọ pé and the Holy Spirit of God that's how ẹ̀mí ọlọ́pàá nínú mo ṣe wá kí ọ̀pá ẹ̀mí àgbà sílẹ̀ so bí mo ṣe kọ ìwé bẹ̀rẹ̀ nínú ìwé yẹn nígbà tí wọ́n gbọ́dọ̀ wá oríṣi ṣe great outfit níwọ̀n báyìí fáwọn níwọ̀n báyìí fáwọn níwọ̀n ẹ̀ ní ibi kan tí wọ́n àtọ́jú báyìí àdé sìn tó bá àdé sìn Islam lọ náà tá a bá fẹ́ dáhùn lóhùn bọ́ọ̀dà ṣe dáhùn lóhùn ṣẹ́gun bọ́ọ̀dà ṣe gbogbo tó wà láyé spiritual foundation ẹ̀ o nípa kílẹ̀mù nìyẹn tó di wàhálà o pẹ̀sẹ̀ máa ní spiritual kílẹ̀ ìgbélé foundation gbogbo òun ni foundation ní ẹ sá kílẹ̀ àkíní kan fẹ́ tó lọ bẹ̀yẹn sà mo sọ fún ìgbà tó mo pè mo ní mo pe amòye àgbà ìgbà tí mi ètè response mo á chat lórí WhatsApp mi sọ fún wa Nàìjíríà response ti kó lórí fóònù mi response mo gbà ní pé if you want to see amòye àgbà you have to pay 150,000 naira. àyè bọ́fíìsì ẹ̀ ní lóbi jẹun. wọ́n sọ pé wọ́n pèsè lẹ́yìn pé is this a business or something. ọ́fíìsì ẹ̀ ní lóbi jẹun. ẹni wàá dà kó wá reply. yóò dáhùn kálí mi yóò dáhùn. ìjọ tí wọ́n padà rí àwọn ẹ̀bẹ̀ bá sọ wá ní à pé kò mọ̀ pé mi ni mo ní tí wọ́n mọ̀ pé mi ní gan. ẹ máa gbọ́ ilé mi ṣàlàyé fún yín ṣe rí ọ̀tọ̀ nìyẹn lọ kẹ́kọ̀ọ́ ọ̀tọ̀ nìyẹn ní aspect tó lè fi jẹun nínú ẹ̀kọ́ yẹn tó lè tó tọ́ tó ṣe rán. tí bá jáde nísìnyí ókè nísìnyí mo ń ṣe production lọ́wọ́. ẹsẹ̀ lẹ́yìn máa ń gbowó lẹ́nu. àdáadáa ìwé àìjì ìwé nígbà tí máa tàbí 500,000 fẹ́ tó wá gba autoscopy lọ́wọ́ mi tàbí 150,000 per copy ní normal fún general people so lẹ́yìn tí mo ẹgbẹ́ kò ṣe ìwé àìjì láti ilé ní gbogbo àwọn àlọ́ ọ̀dọ́ 2015 ní máa ṣiṣẹ́ fún wọn lọ́wọ́ àkọ́tọ́ wọn máa ṣiṣẹ́ lọ́dọ̀ máa gbọ́ tó 100,000 náà kàkiri ìbọn 1 million fẹ́ tà ṣó bá yín dára mú ẹ̀rà ṣó bá lè bá yín dára wọ́n mọ̀ mí láti ọjọ́ náà èdè ṣe báyìí èdè bá ń lọ ni so now tá a bá fẹ́ dáhùn lóhùn ọ̀nà pọ̀ tí wọ́n lè fi dáhùn lóhùn lápèjúwe táwọn Christian bá lọ sí church tó bá lọ sí beach àwọn kan ṣe orúkọ Jésù gbogbo ẹ̀yìn lọ́wọ́ òfin náà làwọn kì í ṣe bẹ́ẹ̀ táwọn bá lọ síbẹ̀ a máa ń yin àwọn ènìyàn tọ́lọ́ fún ẹ̀yìn ìbílẹ̀ wọn lọ́wọ́ ló fi síbí àwùwù yàtọ̀ harara wàlà nìyà ẹ̀yìn ẹ̀mí tẹ̀ ń lọ tẹ̀ ń bọ̀ lórí omi salamu alaykum aláfẹ́ ọlọ́kọ̀ bàbá yẹn so tá a bá ṣe bẹ́ẹ̀ yẹn tán àwa lè bu omi yẹn omi yìí o ẹ lọ bù sínú omi ìwẹ̀ yín tẹ́ bá délé kò ní ìkọ́kà kankan sí yóò ṣiṣẹ́ nǹkan fún àwọn ìjẹsà ló ṣe
kò túmọ̀ sí pé àgbà sọ pé kó máa lọ bọ kíní kan àbúkọ́ ìjọba máa lọ gbé wọn wá lọ pé kankan sí òun ṣe pé àkọ́ oògùn mi sọ pé mi ò kọ́ oògùn mi ò dì náà yẹn ṣe pé mùsùlùmí ni ó yẹ kí n sọ pé mi ò kọ́ oògùn o àṣẹ pé mò ń tàn yín nìyẹn mo kọ́ dáadáa gbogbo àwọn oògùn ìwòsàn ẹ̀mí àgbà náà lè kọ́ wa ní anatomy pé tó bá fẹ́ jẹ́ a good spiritualist must know anatomy nítorí pé gbogbo tó wà lára wa pátápátá tó ọ̀nà máa sọ pé ayé ló ń ṣe àwọn yẹn ayé kọ́ ló ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àìlẹ́kọ̀ọ́ ni ọ̀dọ́ wọn ni mo ṣe tí mo gbé náà ló bá fàfà tẹ́lẹ̀ ayé mi kó lọ ka sọ́ni sọ́ni àbí bútíbútí níta àmọ̀ tẹ́lẹ̀ nìyẹn so not yes àní tòótọ́ ọbẹ̀ òun ni pé táwọn bá fẹ́ ṣiṣẹ́ o àmà bọ̀ spirit wo ló wà ní in charge case tẹ́ni yẹn ní spirit yẹn àmà consult pé ìwọ lọ́wọ́ fi sáyé báyìí nǹkan báyìí báyìí adẹ kúrò bẹ́ẹ̀ abasiwa lọ nìyẹn ló fi dá sí pé 98% or 99% ṣẹ́ wa tùràrí ni o kò wá ṣe tùràrí àwọn aláǹjọ̀nù 9999 wọ́n ti ya òòṣà kan ṣe sí lára òòṣà báyìí la ṣe sí nǹkan mùsùlùmí so àwọn tùràrí wà fẹ́ pé tùràrí wa mọ́ kí ni o àwọn tùràrí mọ́ kára máa ń lò ó lè wọ́n gbé pálí wa lọ fún yín bọ̀ ṣe kámẹ́rà pé wọ́n á polówó tùràrí gbé sùn jọ ẹgbẹ́ àná máa kọ́ ìlọlé ara àbílẹ̀ gbé tùràrí lọ́dún tùràrí lówó níbi ẹ̀ṣẹ̀ ìwà ní fún wa nínú àkódà báyìí náà tún ẹni ti béèrè pé kábí pé kẹ́ mo ti fi hàn yín náà kẹ́lò spirit kọ̀ọ̀kan ti béèrè àwọn ìlú àti ilé ti pé ìṣòro lọ́jọ́ ẹ̀sà ẹ̀ má bẹ̀rẹ̀ sàn mo fẹ́ bèèrè kan lọ́wọ́ àwọn onírúkìá àwọn onírúkìá tí wọ́n bá gbìyànjú lọ síbẹ̀ tí wọ́n bá fẹ́ ṣe rúkìá fún wọn wọ́n á kí àwọn ayé àkùrẹ́ hàn tọ́lọ́ ọlọ́run sọ̀rọ̀ kúránì pé alukúránì yìí o wọ́n ń wúwà ṣìfà wà láfún ọlọ́run sọ̀kalẹ̀ tí wọ́n bá fẹ́ ṣe rúkìá fún yàn wọ́n máa kí àwọn ayé àkùrẹ́ hàn láti fi lé jínù tó wọnú ẹni yẹn jáde mo ti witness ẹ̀ wọ́n pe orúkọ jínù kọ̀ọ̀kan. máa dárúkọ àwọn tó ń kó sí ọ̀la yẹn tẹ́bá délẹ̀ máa sọ̀rọ̀ nípa àwọn tó ń kó sí ọ̀la yẹn tẹ́bá délẹ̀. wọ́n pe orúkọ kọ̀ọ̀kan. náà wọn kì í fi spirit gbé wọn wọ́n jáde. fi spirit lé wọn jáde ọlọ́run yìí pé torí ọlọ́run pé máa sọ bá mùsíbà tí fèdè àríbí ìlà bí ní ìlà aburúkú ní ṣẹlẹ̀ sí yẹn àdúgbò àṣẹ nìyẹn àlọ́dọ̀ ọlọ́run ọba wọ́n àwọn sọ́kùn Yunus 1:10-107 ọlọ́run ti bá nígbà dáká máa jẹ́ tẹnìkan ẹ̀tọ́ ní kó máa jẹ́ tẹ̀sí máa bá máa jẹ́ ọ̀kan náà gbogbo nǹkan yóò sẹ̀yìn ọlọ́run ẹni tí wọ́n dúró abáyé tó ní pírọ́blẹ̀mù náà kò sẹ̀yìn ọlọ́run tó máa fẹ́ ṣe rúkìá fún yàn sí wọ́n máa kí àwọn àyà kòríàn láti fi lé ẹ̀mí èsùn jáde tẹ́yìn bá fẹ́ lé tírú irú nǹkan bẹ́ẹ̀ bá sọ́dọ̀ tí ẹ̀mí wo lẹ́yìn fi lé wọn jáde kí lẹ́mí yẹn ní sí pẹ̀lú ọlọ́run. mi ò ní dárúkọ nítorí pé ètò máa àbọ̀ ìdùnnú dragon kí n lọ dárúkọ ẹnìkan tó fẹ́ sọ ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ tó yá sí pé ní mọ́kàlù ti ṣẹlẹ̀ tí nǹkan yẹn ṣẹlẹ̀ sí ìyá náà gbọ́n àwọn tó ṣẹlẹ̀ rí tí wọ́n wà lọ́dọ̀ pẹ̀lú àbálẹ́jọ́ náà ni wọ́n ṣẹlẹ̀ nígbà tí wọ́n ti mọ́kàlù ní wípé àgbẹ̀lú kó sẹ́nìkan lára àwọn tó dẹ̀ mọ bàbá ń bẹ̀ pẹ̀lú àbúrò àpamọ́ ẹ̀ nímọ̀ kan wà nínú kan wọ́n ṣiṣẹ́ ọ̀nà wọn á gbọ̀ pé bàbá èyí mọ̀ nípa àwọn ẹ̀mí kí ló ṣẹlẹ̀ ní yìí ṣe wọ́n wọn àdìpẹ́ ní lóko sí lára ẹ̀ bá wà ní kú lára bí ló ti lọ dé mọ́sílù jẹ́ ní àgbẹ̀sọ̀ ọjà yìí àbúrò wa sálámọ̀sẹ́ ni báwa ṣe máa ń ṣe wípé torí pé ṣe mọ̀ pé ẹni tẹ́ ẹ bá mọ̀ tán ẹ̀ tó respect yìí o ìdẹ́yìn fẹ́ ká lókìá yẹn tó bá dọ́dọ̀ wa ká fẹ́ gbà á o àmọ́ kọ́ mo pé àwọn spirit wo ló wà lára ẹ̀ lápèjúwe àfáà kan wà tó wà lápẹ́sẹ́ lọ́dọ̀ bàbá nínú ọ́fíìsì wọn àwọn àfáà náà káṣí ìfowó lọ sà àìmọye ọkọ ti yà ń gbé bẹ́ẹ̀ lórí bọ́mọ̀ ṣe fi lórí nìyẹn mo wà lọ́dọ̀ bàbá ọjọ́ àgbẹ̀ àwọn júnior wa ló ṣe lecture láti àwọn àwọn síkìrì nígbà tí wọ́n lọ kíláàsì wọn àwọn ọlọ́lẹ́ kọ̀ọ̀kan bàbá ìjọba ìjọba tẹ́sílẹ̀ wọn yẹ kọ́ wọn lọ́wọ́ tó kọ́ wọn àwọn ká kọ́ wọn tó lọ́jọ́ mi so ọjọ́ ìkọ́ ìlú kọ́ wọn ọjọ́ mi ni ọjọ́ ìyàwó wà ń bẹ̀ wọ́n wá gbé àfáà yẹn dé ìṣojú mi ni àfáà ló fa ya zulizila ya ilu ó wà nínú tó fà ṣe àgbèsè ní sáàlù àwọn tó àbúrò ní àwọn tó lọ́ fẹ́ lò tó lọ́ fẹ́ fi ní ayé títì kí wọ́n jáńjá láyò sì fẹ́ parí dànù kí ló wá débẹ̀ àbúrò ní ó wà ní ya zulizila ya ilu ṣé bá mi lù ṣe lọ́ra pé ṣe lé báyìí lásán báyìí ó fò bí ejò ní bí kò fẹ́ tó ń fọdọ́ ṣe báyìí kọ́ èwo tó lé lé lọ́wọ́ àbúrò ní àwọn bàbá jẹ́ òṣèlú lórí ìjókòó lórí ṣe báyìí ìwọ́n tó ń gbà nínú ẹ̀ ló ti ẹ̀ bàjẹ́ ó dẹ̀ kó ṣáà ti ẹ̀ respect mi pé mo wà lórí ìjókòó náà kí ni ìtumọ̀ ẹni pé mo ṣá mọ̀ ẹ́ mo mọ̀ tán bàbá yẹn mo mọ̀ tán ìran yẹn mo mọ̀ bí tí ìran yẹn ti ń bọ̀ báwo ni irú ẹ ṣe máa rí tó lè fún mi lọ́wọ́ tèmi ìyẹn lásán ti tó fún wọn láti jáde ẹ gbọ́ torí pé gbogbo ẹgbẹ́ bá ti mọ ìtàn àríyá balẹ̀ lọ́dọ̀ yín kódà kó jẹ́ èèyàn náà tó bá tẹ́lẹ̀ pẹ̀sì mọ̀ tán ẹ̀mọ̀ ìyá ẹ̀ bàbá ẹ̀ gbogbo ìpìlẹ̀ ló ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pé eléyìí mú àṣírí mi má jẹ́ kọjá èmi lọ́dọ̀ ẹ̀ ìyẹn lásán ti tó kò ní di oyè ẹ̀ṣẹ̀ lọ gbé nǹkan náà oyè ẹ̀ṣẹ̀ máa ka kíni kó ṣe máa pé oyè lórí ọdún kan ọdún àṣekà rúkìá àmọ́ kò ṣe pé rúkìá dára mà kò dàbá àgbàgbọ́ náà ẹ̀jẹ̀ máa gbọ́dọ̀ máa kí o dàbá àgbàgbọ́. wọ́n á bí kò dé ń tá a lè ṣe yóò dé kò dé ní májẹ̀mú kan. àkòdè ní májẹ̀mú tó lẹ́kọ̀ọ́ ni náà àti láàrin ẹ̀mí àgbà àtàwọn ìdọ́lọ́wọ́ ẹ̀mí arákùnrin máa jẹ̀mú máa jẹ́ kí n tọ́ lẹ́yìn sọ fún yín tí ó fi ní máa jẹ̀mú rẹ̀ àwọn ìdọ́lọ́wọ́ máa ń sọ nínú gbogbo gbà tẹ́lẹ̀ àgbà náà máa ń sọ gbogbo gbà kí lọ́rọ̀ náà ni wípé wọ́n máa ń dárúkọ wọn ìfẹ́ orúkọ wọn gẹ́gẹ́ bí ọ̀wọ̀ òkè àkókò àdọ́wà mọ́mọ́ ẹ̀fẹ́ orúkọ wọn pé bàbá sọ pé àwọn ìdọ́lọ́wọ́ á pe àwọn pé Maruf ò láṣẹ lórí wa a ò láṣẹ lórí ẹ o gbogbo tó bá ti mọ̀ pé dáadáa ni máa ṣe gbogbo tó bá ti mọ̀ pé aburú ni máa ṣe torí pé wà á jábọ̀ gbogbo tó bá ṣe iwájú Ọlọ́run ẹ̀mí àbẹ̀rẹ̀ máa sọ fún wa pé gbogbo dáadáa tó bá mọ̀ láyé kó ṣe o àwọn ènìyàn Ọlọ́run sọ pé kò ṣàgúnfẹ́ níbo ìwọ̀n ẹ̀pẹ́ láburú o
tó o bá ṣàbùkù tó wà ní ẹlòfẹ́ mọ́ ọmọ òwú ní wà o ọmọ ìyá wà nù tiẹ̀ regardless ẹni ẹ̀kọ́ tó ń kó lè ní regardless gbogbo ìyàtọ̀ tó ń kó lè rìn ní tó bá ìbímọ kálukú lóde ok nígbà tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ tí wọ́n àkíyù tí àwọn èèyàn sọ̀rọ̀ sí ìlú lẹ́nu lílo sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ o wọ́n sọ sí wọn lẹ́nu ni o ẹ̀jẹ̀ máa ń kó àwọn fíọ̀sì mo ti máa bọ́rọ̀ níbẹ̀ gan-an. ẹni kó àwọn fíọ̀sì tó pé bàbá yóò sọ̀rọ̀ wa o bọ́ àwọn èèyàn ẹ̀mọ̀ àwọn kọ́ ọ̀sẹ̀ pé ọ̀tá àtẹ̀mí èmi gangan iná bá jà o wà bá yàn ẹ máa gbọ́ ó láwọn tá a ti jọ jẹ́ sẹ́ẹ̀tì tẹ́lẹ̀ tá a ti jọ bá wa bọ̀ tẹ́lẹ̀ ó yẹ kẹ́sì mọ̀ pé tí ọ̀rọ̀ bá ti ya papọ̀ tí promotion bá ti dé bẹ́ẹ̀ nìkan ọ̀tá máa jẹ́ tí ó lè tì lásán tó bá wù wá láyé yẹn àwọn àfáàní o àwọn àfáàlú ẹ̀ èyí jà tó ní rẹ̀ o wà láyé kìdí ló bí gbogbo kìíní yìí nítorí pé ẹni wọ́n sọ sí mi lẹ́nu pé ah ó yá wo bá àwọn onírú yẹn kọ́ máa lọ bẹ́ẹ̀ mọ́ ó yá gbogbo nílùú àdìsọ bẹ́ẹ̀ wọ́n gbẹran wọ́n gba níbo láti gbà láti challenge pé gbogbo ẹni tó bá pa gbẹran yẹ sàtẹ́bàdé kò lè bẹ̀rẹ̀ náà ẹni àti jẹ ẹni tó bá láì wọlé fẹ́ pàdé fún àwọn àtọmọ tèmi lẹ́nu ẹni tí bá gbà lọ́wọ́ ẹni tó bọ́ ta ní gbẹran èmi dá padà rí ilé mi ṣe èmi náà ń tà ẹ lọ sàn so ìyẹn túmọ̀ sí pé normally kò ń ṣe pé bóyá òkè bá ṣe fún ìyàn sí náà bínú kọ́kọ́ sí mi so kí ni máa jẹ̀mú òkè fún àpẹẹrẹ ńsìn káàtì ní kò ṣe irú àfáwọn mílì yẹn tó yẹ pé ìyẹn popular so tá a bá ṣe fún yẹn lọ́fẹ̀ẹ́ ìyẹn apolówó. no rárá ìdúró ẹ má lọ ẹ ní dábàá ẹ má lọ ẹ polówó àwọn polówó ọjà kí ló di láti mú mi nì. mo ti wá láti mú mi nì tí mo ti ní ìjókòó pẹ̀lú wọn pọ̀ ní. wọ́n ń ṣe sẹ́ẹ̀tì. no àwọn afá àwọn 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 káàsì tí mo lè fún wọn ní jáde ṣẹ́ni tó wà mẹ́rin pé tẹ bá rí àwọn tó bá mọ sọ́dọ̀ bàbá bóyá bí ẹni tí mo gbá ẹni yìí ẹni pàtàkì lọ́wọ́ mi ó lè lọ máa lọ rò wípé tí wọ́n ṣe náà lè tọ́lọ́ bá fẹ́ ṣe lọ fún yàn á lọ́rọ́ lágbára àwọn èèyàn gbọ́n ni o wà láàrin ọlọ́run lágbára tó máa ṣe lọ fún yàn á kọ̀ fún tó yẹ kó tó sọ̀rọ̀ lélẹ̀ kan wọ́n ti bá ti ṣàlàyé fún yín á dàbí pé idán àbí òun pa olówó torí tọ́lọ́ bá fẹ́ ṣe nǹkan ó máa tọ̀ sí tó máa fọ́nì nígbà tí sickness wọn dé tí wọ́n bá mi pé àwọn bàbá mo ti mọ̀ ọ́ ti pẹ́ náà pé àwọn kan pè rẹ̀ but ẹni tó mú ọ lọ́dọ̀ mi ní àkọ́sí mi sign of success àwọn ọmọ wa ìtọ́jú yẹn òwúrọ̀ mi rárá o ìtọ́jú lẹ́gbẹ̀ẹ́ ẹ̀mí àgbà níjọba jù. rárá o ṣe kọ́sí mi àkọ́sí mi lọ́yìn àwọn náà wà so àwọn náà mú wa sọ́dọ̀ mi pé ájú mi rárá tí bá ní kí dájú mi ìlú mi kọ̀ pé àwa ẹni bá yàgbá wà lọ́dọ̀ mi mo lè má pè wọn àìmọye kéṣì sí ibi bàbá sí àìmọye kéṣì àmọ́ àwọn èèyàn lára tó wá àìmọye ẹlòmíì tó lórúkọ yẹ́sà àti dàbí polówó tí bá tó sọ mi ẹgbẹ́ máa wá sí fún ìsọ̀rọ̀ náà nígbà tó wá bá jù mí nìyí náà tó ké ajimẹ náà wà dé ẹtọ mọ wáyé lókè pẹkẹ mọ ọsọdọ bàbá wọn á di pé kò ṣe pé bóyá mo padà fáwọn torí pé tí bá kàn ṣe fún ọ pé ajimẹ yẹn máa lẹ tiwa òkè wọn nígbàgbọ́ wọn máa wọ pé láti tẹ̀sí jẹ́ lórí máa jọwọ́ lórí ẹ lọ́dọ̀ bàbá bàbá dá yín lóhùn bàbá wa dá wọn lóhùn tán nígbà tí mo ṣe bẹ́ẹ̀ dé 40 years mi ajimẹ yóò wà náà ọ̀dọ̀ kan kò lè ti ṣẹlẹ̀ nígbà yẹn ọjọ́ ìdọ́jọ́ láti kọ́ nínú wọn bí ìṣe kéèjì wọn pé torí máa ti ṣoore fún yín o ẹ gbọ́dọ̀ wá bẹ́ẹ̀ dé 40 years ẹ gbọ́dọ̀ wá kí ló kàn wọ́n pẹ̀lú yẹn kò sí májẹ̀mú kankan ìdílé àti ọlọ́dún ọ̀fẹ́ ní àgbà ní májẹ̀mú láti ẹ̀fọ́ dáadé onílé tó lè ní májẹ̀mú kankan. ìyá àwọn ọ̀rọ̀ wa níyà yẹn. mo wá ní ìdí tí òfin sí májẹ̀mú tó kò sí májẹ̀mú fájú onílé náà so ìdí tí wàá fi sí májẹ̀mú òun ni wípé torí pé kò ń ṣe wọn gbàgbára fún ẹ bóyá àti wàá gbàgbára fún ẹ o ó yà máa lọ gbàgbára lórí àwọn èèyàn yóò ní májẹ̀mú. ǹjẹ́ àtàwọn pèsè bá fẹ́ torí mo rántí ẹnìkan ó wà lágbo wa kò sílẹ̀ mi ò tí ì rí o àmọ́ mi ló ń ròyìn fún mi lẹ́ni kó jẹ́ kí n tí ì rí but ẹ̀rù ń bà wọ́n àti jẹ́ kí n mọ̀ I don't know kó àwọn ti praise wọn ti kọ́ ti jẹ́ kí n mú ẹ̀yìn kí ló ṣe ni pé ó máa ń gbóbi ajá èèyàn ó làwọn ìbò nìsín mo wá ìgbà tó ń sọ fún mi ó ṣọ́ọ̀kì mi wọ́n mú lọ sí chọ́ọ̀chì kan so chọ́ọ̀chì wọn fún yín pé ó máa stop gbígbó ajá yìí tó bá lè di mẹ́mbà chọ́ọ̀chì ṣé mo ẹni tó ti ó dẹ̀ akéwù gidi gẹ́ ní wọ́n á ní kò ń ti gbọ́ ó ṣàn lọ chọ́ọ̀chì nígbà tó chọ́ọ̀chì yẹn àwọn chọ́ọ̀chì yẹn náà ni àwọn yẹn náà ni so kò ṣàgbó mọ́ for good tools ṣé mo ẹni tí wọ́n ti mọ́ lára kò lè má kí ó wọ gbà ó wúlò àbúṣe ọmọ kí wọ́n máa ṣọ́ọ̀ṣì ni yóò wá ṣọ́ọ̀ṣì ti jáde wà lọ ṣọ́ọ̀ṣì wọn for another 2 weeks ìjọba tún ìgbẹ́lẹ́gbẹ́ àwọn ìgbẹ́ ti gbòòlù ìyàwó ti mọ̀ pé ó tún wá pàdé nìyẹn ń lò ní májẹ̀mú nìyẹn àgbà tó ń lò nìyẹn tí mo sọ gbọ́ nìyẹn nísìn àwọn dà sí tọ̀ kájọ ṣe àṣekọ yẹn wọ́n lọ chọ́ọ̀chì wọ́n kírun wọ́n lọ chọ́ọ̀chì wọ́n kírun pẹ́sẹ́ lè pé ń ṣe nìyẹn ló kò fẹ́ gbó irú ẹni bẹ́ẹ̀ ẹ fi dán ní àgbà wọn. ní ìtì ẹ̀ tí ì mọ̀ ó dùn mí ṣé yóò ṣẹ̀ṣẹ̀ máa lọ sí ṣé àwọn nǹkan tá a máa ń ṣe tó máa ń múri wa wú nìyẹn láìpẹ́ yìí ọba ìlú òyìnbó kan mi ò ní dárúkọ ẹ̀rọ ọba ìlú òyìnbó kan ní kánsà ó ti wá lọ sí India ó ti lọ China ó ti lọ káàkiri nínú àwọn students wa nínú àwọn students kò sí country five students we are more than 50,000 people not that 50 we have more than 50,000 people torí lọ́dọ̀ ìgbìmọ̀ ìkọlá fún students wà lọ́dọ̀ àmì ọ̀pọ̀ láwọn professors dáadáa àwọn doctors bẹ́ẹ̀ ẹni yẹn nínú àwọn students tó wà níbi àwọn students wà ló wá sọ fún wa pé òun ní ọba kan nílùú òyìnbó bí tẹ́tọ́ ọba yẹn nínú àwọn ọba pé ó ní kánsá ó lè ti lọ káàkiri ó lè wòsàn tó lè ṣe wọ́n lọ́wọ́ pé ọlọ́run wá ṣe tó máa wọlé pé káwọn jẹ́ kí n ká gbọ́ bàbá dẹ̀ débẹ̀ bàbá dẹ̀ ṣe ní àwọn kan máa dá sí pé
ní tí mo kàn rí gbogbo ohun táwọn àṣẹ sí ni pé opportunity ní fáwọn mùsùlùmí ṣùgbọ́n etí tí ayé fi ẹnu táyé fọwọ́ pèsèǹtì wa torí gbọ́dọ̀ ọ̀tá tèmi ló gbà wọlé ló jẹ́ káyé fetí burúkú gbọ́. irọ́ bẹ́ẹ̀ kọ́ o. àbúṣe nínú yẹn. presentation àwọn èèyàn yín ni o. rárá online ni gbogbo yẹn ló ti ṣe dájọ́. ok ìdájọ́ online ni ìdájọ́ gbogbo yẹn. òun náà ni kò ṣe fi dájọ́ wàlànà sí alánà lẹ́rí òsínà ìléyìn wàlànà sí alánà kàdébí náà lẹ́kọ̀ọ́ ni wàlànà kú sọ́nà àléyìn àlùfáà sọ pé tí ọ̀nà bá lè béèrè wípé ó yẹ béèrè.